a máa júṣe fún ẹ. Bí Mr. Governor and the Deputy Governor bá ti gbọ́, màá jíṣẹ́ tó rán mi fún wọn. Ó fẹ́ jẹ ọba Ọ̀ṣọ́dì, ó dẹ̀ ti rán mi sí kí n bá òun ṣèwé ẹ̀. Máa kà fún yín o. Jackson Ahonu Ajudo Kingdom wípé ẹ káàbọ̀ sí àárín wa. Akí Ahonu Àgbọ́nà Tóníyán ti Àjàrà Àgámadé akíyí ẹ káàbọ̀ sí àárín wa. Ọba Jimoh Fábíyì Ahonu of Ìkọ̀tún. Máìkì tó wà wájú yẹn sọ̀rọ̀ ẹjọ́. Your Excellency, the Deputy Governor of #1 state in the whole of Federation, we welcome you here. You've been a jolly friend, good friend to all the Obas in Lagos Day. There is no occasion we invite you that you don't present. You always make yourself available. May God be with you. Thank you and God bless. Mo máa padà sí èdè abínibí. Ṣé mọ̀ pé alákọ̀wé làwọn gọ́vnà wa, à ń láti kí wọn pẹ̀lú èdè òyìnbó, wọ́n lè má gbọ́ Yorùbá. Mo kí gbogbo orí adé tí wọ́n wà níbí báyìí. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí asọ́lọ̀ fìsọ́lọ̀. Ẹ ṣé. Mo kí ọlọ́jọ́ ìbí èní Oníbà of Ibà. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Wá ṣe lúgbàlúgbà ẹ̀. Lagos State is noted for a good attention to our paramount ruler. Wọ́n dẹ̀ ń tọ́jú wa nílùú Èkó. May God be with the government of Lagos State. And I want to greet everybody that is here today. Ọlọ́run á dúró tì wá, Ọlọ́run á gbàdúrà wa, dáadáa la máa bára wa ṣe o. MC Olúọmọ, wọ́n bá mi lọ́nà, bí gòsì ló ṣe wà, wọ́n fẹsẹ̀ rìn ní débí báyìí. May God be with you. Ọlọ́run á pọ́n yín lé, Ọlọ́run á dúró tì ẹ́, á máa júṣe fún ẹ. Bí Mr. Governor and the Deputy Governor bá ti gbọ́, màá jíṣẹ́ tó rán mi fún wọn. Ó fẹ́ jẹ ọba Ọ̀ṣọ́dì, ó dẹ̀ ti rán mi sí kí n bá òun ṣèwé ẹ̀. Máa kà fún yín o. Ọlọ́run á dúró tì ẹ́, Ọlọ́run á gbàdúrà ẹ̀. May God be with everybody. Thank you and God bless. Ẹ jẹ́ ṣe kábíyèsí o. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.